àwọn agbébọn tún jí èrò inú ọkọ̀ méjì gbé lọ ní Kwara ọlọ́pàá dóòlà méjì nínú wọn o adúpẹ́ o Ọlọ́run bá wa dètò ààbò padà sípínlẹ̀ Kwara. Olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan èyí tó máa wáyé ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 múlẹ̀. Abúlé Eléyìn lágbègbè Ìsánlú Ìsìn ní ìpínlẹ̀ Kwara ó ní wọ́n máa sọ pé àwọn ajínigbé kan ó ní wọ́n ti dẹ́bùrú àwọn èrò ọkọ̀ àdáni méjì kan nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ó máa kù ìṣẹ́jú 15 ní ọjọ́ náà òun làwọn ọlọ́pàá ṣàlàyé pé ìfisùnmọ̀dé ọ̀dọ̀ àwọn wọ́n ní àwọn agbébọn náà wọ́n mà di ojú ọ̀nà mọ́ni wọ́n sì fipá báyìí wọ́n fi gbé gbogbo èrò tó wà nínú àwọn ọkọ̀ náà lọ. Àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétòun Èjìrè Adéyẹmí tó mọ̀ síta ó máa ṣàlàyé pé ọlọ́pàá àwọn sọ́jà àti fìjìláńtẹ̀ wọ́n máa fọwọ́sowọ́pọ̀ wọ́n sì gba méjì kalẹ̀ nínú àwọn tó bọ́ sọ́wọ́ ajínigbé náà. Ganiyu Ajayi àti Kọ́láwọlé Adéyẹmí ó ní wọ́n pe orúkọ àwọn tí wọ́n gbà kalẹ̀ náà. Àtẹ̀jáde náà máa sọ pé iṣẹ́ sì ń lọ lọ́wọ́ báyìí láti rí àwọn tó ṣẹ́kù nígbèkùn àwọn ajínigbé gbà kalẹ̀. Bákan náà ó ní wọ́n ní ọwọ́ yóò máa bá àwọn ajínigbé ọ̀hún pẹ̀lú. Iléeṣẹ́ ọlọ́pàá Kwara ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé òun ti so okùn ààbò lésì ní agbègbè náà tí tó fi mọ́ fífọ́ igbó láti rí àwọn tó wà nígbèkùn àti àwọn tó jí wọn gbé o. Ọlọ́pàá Kwara ni àwọn fi dá aráàlú lójú pé ètò tó nítumọ̀ ó wà nílẹ̀ láti dáàbò bò wọ́n. Wọ́n ní kí àwọn èèyàn Kwara kí wọ́n má ṣe káyà sókè kí wọ́n sì wà ní ojú lalákan fi ń sọ́rì kí wọ́n sì máa fi ìṣẹ̀lẹ̀ ìfura tí wọ́n bá ti rí tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ẹ ó rántí pé ọjọ́ àbámẹ́ta sátidé èyí tó mọ̀ kọjá ó ní àwọn ajínigbé ó ní wọ́n mà dá àwọn èrò ọkọ̀ kan ó ní wọ́n dá wọn lọ́nà lópòpónà Òbó Ayégúnlẹ̀ sí Òsì ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Ọkọ̀ Sienna kan tó mọ̀ kó èrò láti ìlú Àbújá tó ń lọ sí Ọ̀fà ó ní àwọn ajínigbé náà ó ní wọ́n máa ṣe ìkọlù sí gẹ́gẹ́ bí ìròyìn gẹ́gẹ́ bó ṣe sọ. Ọ̀kan lára àwọn olùgbé ìlú Òbó Ayégúnlẹ̀ ó máa ṣàlàyé ó ní pé àwọn ajínigbé náà wọ́n máa kó àwọn àgbàlagbà tó wà nínú ọkọ̀ náà lọ àmọ́ tí wọ́n fi àwọn ọmọdé sílẹ̀. Ó ní àwọn ọmọdé tó wà nínú ọkọ̀ ọ̀hún àmọ́ tí wọ́n jí àwọn òbí wọn gbé lọ ó ní wọ́n sun ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Èkìtì mọ́jú ọjọ́ àìkú Sunday. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá a dá ètò ààbò padà sí orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wa o. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o àní sùúrà wa láṣẹ Èdùmàrè.